lẹ́yìn ìgbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ ẹnu ọkọ, àwọn ẹbí ìyàwó, àwọn ọ̀rẹ́ ìyàwó, gbogbo mẹ́sẹ̀jì mo kó gbogbo ẹ̀ papọ̀. Mo fẹ́ sọ 2 cents tèmi nípa ikú actress Temitope Osoba. Kọ́lọ́run bá mi fọ̀run kẹ́wọ̀n. Alákọ̀ọ́kọ́ Olusho, ẹ bọ́ síwájú bí báyìí. Gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátá nígbà actress Temitope Osoba, gbogbo ẹ̀ pátá ni mo gbàgbọ́. Bọ́nú ẹjọ́ yín náà mo ti máa yọ àwọn ẹjọ́ tí máa fi dá yín láre. Àwọn ẹbí náà máa gbà tiwọn. Ṣé bẹ́ẹ̀ mọ gbogbo nǹkan tí woman yìí ń ṣe kó tó di pé ẹ gbà láti fẹ́ wọn? Gbogbo nǹkan tẹ́yin sọ pé wọ́n ń ṣe yìí táwọn ẹbí yìí fi gbógun tì yìí, ṣé bẹ́ẹ̀ yín mọ̀ pé ó ń ṣe gbogbo ẹ̀ kẹ́ ẹ tó accept ẹ̀? Ẹ̀yin èèyàn wa, ẹ tún wá gbọ́ àṣírí tí arábìnrin yìí tú tó bó ṣe sọ wípé òun ò blame arákùnrin tí a mọ̀ sí ọkọ Temitope Osoba. Ó náà ò blame rẹ̀ o lórí gbogbo ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí tí ó sọ nípa ọ̀rọ̀ yìí. Bí ó sọ wípé òun ò blame ọkọ Temitope Osoba, ó ti yá. Kẹ́ ẹ tó fẹ́, kẹ́ ẹ tó máa ṣe ìfẹ́ mi ayọ̀ mi, kẹ́ ẹ tó máa kọ episode àwọn ará Róòmù sí orí kíní wọn gbà tó ń ṣe birthday. Why tó jẹ́ pé ńgbà tí owó wá tán lẹ ṣẹ̀ṣẹ̀ wá rí pé ọ̀rọ̀ actress ti sú yín pẹ̀lú nǹkan tẹ́ ẹ ní wọ́n ṣe. Èmi ò sọ pé wọ́n ṣe gbogbo nǹkan tẹ́ ẹ ní wọ́n ṣe yẹn. Mi ì lè sọ pé wọ́n ṣe torí mi ì sí ńbẹ̀. Mi ì dẹ̀ lè sọ pé ẹ̀ ń parọ́. Ibi tẹ́yìn ti jẹ̀bi nìyẹn. Nígbà tí actress yìí dé pẹ̀lú owó tó bọ̀ láti hospital tí wọ́n kówó dé tí wọ́n gbé mọ́tò dé, ẹ̀yin ò ṣe fi tóbìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin ó máa ń gbọ́ràn sí lẹ́nu. Ẹ̀yin ò ṣe fi rehabilitation, ẹ̀yin ò ṣe fi lọ wọ́n. Pé my dear, if you want me to marry you true, let me rehab you. Let me call rehab. You need to stop this thing first. Gbogbo nǹkan tó ń ṣe ń gbà yín ó pa yín lára mu ní nítorí owó wà lọ́wọ́ wọn. Ẹ̀yin náà sọ ẹ̀dán ra góòlì fún yín, ó dẹ̀ fún yín 1.5 million naira. Ilé take advantage wọn gbà yẹn torí pé rí pé star ni. Táwọn èèyàn bá rí pé star wá church yín, wọ́n á torí èrò máa ya. Nǹkan tẹ́ ṣe nìyẹn. Bóyá ẹ bá mọ̀, ẹ̀ àwa ń san bíbá yìí fún wa. According to gbogbo ẹjọ́ tẹ́ rò fún ara yín. Ibi tẹ́ ti jẹ̀bi nìyẹn. Ẹ jẹ̀bi. Gbogbo ẹ̀sùn tárábìnrin yẹn fi kàn yín, ẹ jẹ̀bi torí kò lè dìde kó wá rojọ́ mọ́. Ẹ̀sùn tẹ́yin gan rò lẹ́nu fún ara yín, ẹ jẹ̀bi. Débi wípé ẹ tún wá ń fídíò wọn, ẹ tún wá ń yà wọn. Bí mo bí ẹ padà send evidence sí orí live tẹ́ wà lánàá, tẹ́ bá send á jẹ́ pé orí yín ti gbálẹ̀, ẹ ní làákàyè rárá. Ẹ yẹ lẹ́ni tó ń tukọ̀ ìjọ. Ẹ̀yin ẹbí, ẹ rò dáadáa kẹ́ ẹ tó jàjà wèrè tẹ́ fẹ́ jà yìí o. Where are you when this sister don't suffer báyìí? Don't ta toast bread. Bó ṣe sọ pé ẹ wà okay tó. Tẹ́bi yẹn bá ti ẹ ń ṣe nǹkan tí wọ́n ń ṣe because ó lè jẹ́ nítorí ẹlẹ́yìn náà ṣe ta wọ́n dànù pé àwọn ọmọ tó ń ṣe báyìí ẹ kò gbọ́ràn. But at the same time, ṣé tó bá jẹ́ ọmọ kankan nu yín, ṣé máa tánù bẹ́ẹ̀ ṣe ta sister yìí nù yìí pẹ̀lú àdúrú gbogbo nǹkan tó ní wọ́n lójú wọn rí. So when you now said you want to collect, you are seeking for justice now. Wallahi kò sẹ́ni tó lè sọ. This issue will later resort to Mohbad issue ni. Because everybody will want to prove themselves right. At the end of the day, memory, ẹ máa stay in memory olóògbé ni. Because àwọn nǹkan kan máa jáde, àwọn nǹkan kan àwọn fídíò kankan máa jáde, àwọn nǹkan kan máa jáde tó máa dàbí stay lójú àwa tó ní làákàyè. Ẹ̀yin tẹ́ bá fi emotion sílẹ̀ máa rí pé kò sí nǹkan tó wrong nínú kíní, but àwa tó rí wá bá pé a máa rí pé nǹkan tó wrong pọ̀ nínú kíní. A lè dolóògbé lẹ́bi mọ́ǹsì wọ́n ti lọ. Àmọ́ àdìsẹ́ta yẹn lè máa jẹ́ ẹ̀kọ́ fún. Tẹ́ bá ń búlì obìnrin tí wọ́n sì ń lé ọkọ. Ṣé mo bẹ́ ṣe búlì mi tó lọ́n láì torí pé mo sọ fún yín pé mi ò lọ́kọ. Àtobìnrin àtọkùnrin. Ṣé mo bẹ́ ṣe máa ń búlì mi tó? Bọ̀ búlì yín ò lè jẹ́ nǹkan kan lára tèmi mọ́. Torí ibi tèmi ti gbà kọjá, ojú tó ti rí 99 ni. Wallahi 100 ò bà mí lẹ́rù mọ́. Kẹ́ máa búlì wọn. Ẹ sọ pé àwọn actress wọn ṣe báyìí. Ṣé rí most tí wọ́n tẹ́ ń wò yẹn? Aṣọ màá lọ fi ń bo nǹkan mọ́lẹ̀. Ṣé ló kó gbogbo náà lọ́wọ́ òkè bẹ́ ṣe ń wò wọ́n yẹn ni? Bẹ́yìn kan ṣe ń yọ lórí áàpù yìí pẹ̀lú tọ́kìṣì, pẹ̀lú yẹríngì, pẹ̀lú gbogbo ẹ̀ tẹ́ ń ṣe wọn mọ̀nàmọ̀nà. Lábẹ́ aṣọ yín, ẹmọ̀nà tó ń jó yín náà. Bẹ́ẹ̀ náà ló ṣe rí fún most àwọn actress tẹ́ ń wò yẹn. Kò ń ṣe gbogbo wọn náà lọ́wọ́ òkè délẹ̀ bẹ́yẹn. Ẹnìkan ọ̀rẹ́ nìkan, iná tó ń jó níbọ̀dí everybody wọn lábẹ́ aṣọ, kò ń ṣe kékeré o. Káṣírí má tù kídi má gbófo, òun ní gbogbo nǹkan tẹ́yìn rí ń ta yẹn o. It's not pé gbogbo nǹkan náà dùn yànrànyànràn fún every one of them bẹ́ẹ̀ yẹn o. Ẹnìkan ọ̀rẹ́ nìkan bẹ ṣe ń wò wọ́n yẹn, oníkálùkù ń du orí ẹ̀ kiri ni. Kọ́lọ́ má jẹ́ ká fọ́ síbi tí ẹni yìí fọ́ sílé nìyí. Love yourself.
tó bá nífẹ̀ẹ́ ara ẹ o ò ní gbàgbé ara ẹ sínú ìgbèkùn ìfẹ́ débi pé ó máa para ẹ̀ dànù bí wọ́n ṣe para wọn dànù yìí. Yes, ohun kan tí mo bá ń preach fẹ́ obìnrin ní gbogbo ìgbà nìyẹn. Love yourself. Love yourself first. Even if he's doing everything tó náà ṣe ń sìn, tó bá yẹ pé nìyí nífẹ̀ẹ́ ara ẹ̀ tó dẹ̀ ṣe rò pé òun nífẹ̀ẹ́ ara òun ni, ṣé mo wípé kò ní jẹ́ kó dé ibi tó dé yìí táfi tètè mú ara ẹ̀ papọ̀ pé no, ibi tí mo wá yìí mo ti ń kọjá àyè mi, àbí wọ́n fẹ́ mi wọ́n ń bì báyìí, jẹ́ n kó pápá mi kí n máa lọ. Ẹ wo ibi tó já sí ń sìn.